Mo kí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yìí. Ṣé àlàáfíà ni mo bá yín? Ọdẹ ọdún bí? Mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn màmá mi. Mo kú ẹ̀yin brọ́dà mi, mo kí ẹ̀yin sísítà mi. Ṣé àlàáfíà ni mo bá yín? Mo gbàládùra fún yín pé gbogbo ojú tó ń wò mí yìí, ojú yín ò ní rí lédè yìí lágbára Èdùmàrè. Torójú lọ bára, ojú yín ò ní rí lédè yìí lágbára Èdùmàrè. Ṣé wàá rí títẹ fi ń gbọ́ mi? Ọba mi Èdùmàrè kò ní jẹ́ kí etí náà di lágbára ọba mi Èdùmàrè. Àìsàn tó máa ń múyàn títí yàn fi ń di, àìsàn tó ń múyàn tójú èèyàn fi ń fọ́, kò ní ṣẹlẹ̀ sí kankan nu yín lágbára ọba mi Èdùmàrè. Tún ní kí ni mo mú wá fún yín? Kàrímọ́ ni o. Wọ́n ní kàkà kó sàn lára ìyá àjẹ́, ó tún fi gbogbo ọmọ bí obìnrin ni o. Ẹyẹ wá ń jí wọnú ẹyẹ. Ẹ tún wá gbọ́ bí Kàrímọ́ ṣe ń wọn èpè o. Bó ṣe ń wọn èpè ní mẹ́sàn-án, bẹ́ẹ̀ ló ń wọn èpè ní mẹ́wàá. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mo ṣe máa ń bẹ̀ yín náà nìyẹn, mi ò kúkú ní yá bẹ́yìn, bí ó bá kúkú sẹ́yìn kò kúkú sí mi. Ẹ bá mi share fídíò yẹn jọ̀ọ́, ẹ bá mi share kó go viral. Ẹ jẹ́ káwọn èèyàn tún mọ nǹkan tí Kàrímọ́ tún gbé dé. A ò pò tí sàn lára ẹni, a ò mọ̀ pé ó sì kú gọ́yìn lára ẹ̀ díẹ̀. Ẹ bá mi share fídíò yìí, bá mi share kó go viral. Fún ẹ̀yin tó yẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ́ ìtẹ́kọ́ máa kọ sí péjì, ẹ bá mi subscribe sílẹ̀ Ilé Yorùbá TV. Ká lè jọ máa jẹ ìgbádùn ètò yìí lọ. Ẹ rí báwọn èèyàn ṣe ń subscribe. Ṣé wàá rọ́wọ́ tẹ́ fi ń tẹ subscribe yẹn, tẹ́ fi ń share, tẹ́ fi ń comment yẹn, ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè. Owó lè máa fi gbà lágbára ọba mi Èdùmàrè. Tẹ́ bá gbọ́ information yìí tán, kẹ́yìn náà wá fi èrò ọkàn tí yín náà hàn lábẹ́ comment section. Ẹ máa bá mi ká lọ. Ọkùnrin ọ̀nà òun gbójú nǹkan mi fẹ́. Ó lóun gbójú nǹkan mi lọ. Olórí burúkú parọ́ pọ̀ ẹ̀jẹ̀ nu ẹnu mi. Tówẹ̀ yìí ti súnkọ. Òbí tówẹ̀ yìí ìjọ ṣe wá tó yìí. Sweat ti ṣe wá tó yìí. Jókòó tádé. Wo tówẹ̀ tó fi ṣe ṣó bó ṣe tutù. Olórí burúkú oníyọ̀rọ̀ lẹ́nu. Aládánwò wèrè aláyé bàjẹ́ ó ti ẹ̀rọ kíní ó ti ẹ̀rọ pé kí ló fẹ́ fọ ayé ẹ̀ ṣe ní ọdún tuntun ọdún ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ẹni táyé ń ṣe orí ń ta ẹ́ lóògùn kú ọ̀jẹ̀lẹ̀ òròjẹ̀lẹ̀ eégún èmi lè yẹn o ẹgbàá lè yẹn ọ̀jẹ̀lẹ̀ òròjẹ̀lẹ̀ eégún oúnjẹ ńlẹ̀ Ìyábọ̀ Òjó ó tún fẹ́ la máa jẹ́ ńlẹ̀ ilé Ọ̀fàṣàbí àǹtí oúnjẹ ńlẹ̀ Ìyábọ̀ Òjó ó tún fẹ́ la máa ganu sọ́fàṣàbí àǹtí ó lè rí ẹ ọlọ́ṣà ni ẹ ọlọ́ṣà ọ̀dọ́kọ olójú kòkòrò oúnjẹ orí ràkàfo bí ọ̀pọ̀lọ etí dò olóńgbò aláwọ̀ kò mọ̀ ṣe olóṣì olóńgbò ń gbèjẹ́ kó lálàánú rè yẹ ẹni ṣiṣẹ́ gan pàápàá pẹ̀lú tiẹ̀ olóńgbò ó tóbi dùngbẹ̀dùngbẹ̀ ó dàbí búrẹ́dì dùgbẹ̀ orí bọ̀ǹkù àbọ̀kùá bí búrẹ́dì kú tọnu olè olóṣì oyin bí odó sínú ìṣẹ́ ó dàbí kòkòrò mùkùmùkùn aláyé bàjẹ́ kò ní dà fún ẹ bá pẹ́ ní fi ọmọbìnrin yẹn lẹ̀ àwa tó kò ní fi í lẹ̀ ẹ bá ti pé ẹ kò ní fi lẹ̀ olórí yìí kò yí jọ kí kò bá kọ́ṣọ̀nù yín àwa tó pàápàá kò ní fi í lẹ̀ ẹ̀yin olórí burúkú olóòórùn aláyé bàjẹ́ ó kò lọ́kọ́ gidi ṣọ́pọ̀ ẹ̀dá èèwọ̀ ọba àwọn onítẹ́tẹ́ ọ̀lẹ́ńtẹ̀ láàfà aṣọ kan ṣe yòó ń wọ̀ kiri látijọ́ mo ti mọ̀ ọ̀lẹ́ńtẹ̀ láàfà jàlámíà ó láwọn jàlámíà kan tó máa ń pè ní ìyàfẹ́ ìrọ̀bìnrin jàlámíà yẹn ọ̀lẹ́ńtẹ̀ láàfà là máa ń pè ní lábẹ́òkúta àwọn jàlámíà yẹn ẹ̀yin tẹ́ bá wọ jàlámíà ò ní fi lọ́rùn ẹ máa wọ jàlámíà tó máa ń ní fi oníyè tó máa ń ní bọ́tì lókè ìtọ́ máa ń ṣe fi sọ́rùn ẹ̀ báyìí ọ̀lẹ́ńtẹ̀ láàfà lọ pé ó olóògbé aláyé bàjẹ́ wọ́n kò tẹ̀ mọ́ ń tẹ̀ máa ń pa mí lẹ́yìn inú ọ̀rọ̀ rẹ̀ ni a tún máa wá sí social media a máa wá fọ́nbù
social media ìjẹ́ pé ibẹ̀ wọ́n ti ń dáwọ́ fún ẹ kó o ti ń jẹ́ kó tún mú un wàá tún wá máa fọ́ǹgù sáwọn ará social media ṣọ́ọ̀bù ọmọ bá ṣe wí ìwà náà wọ́n odò ìyẹn ọmọ Orísun rẹ̀ ẹ lè jẹ́ jáde gbé nílọ jókòó tádé odò ìyá ọmọ Orísun rẹ̀ òun yẹ ó kò lè gbé ní ó kò dẹ̀ lè gbé wa lọ́mọ́ lórí social media yìí àwa lè dáwó fún ẹ àwa lè bọ́ ẹ àwa lè bọ́mọ rẹ àwa lè bọ́kọ rẹ dédé ìdílé rẹ pátápátá social media lè ń bọ́mọ àwa lè fún wọn ní jíjẹ kó bá wá sí social media ó ní pawó lẹ́yìn kí o bá wá sí social media kó o bá pawó tán òun rè ọ̀lẹ́ ń tẹ̀lé àfà máa rówó jí kó o kì bá wá sí social media ọ̀lẹ́ ń tẹ̀lé àfà ẹ̀ lè rówó jí social media rè ní dé àtòkọ́ àtayédédé fámìlì rẹ pátá àwa rè ní àwa rè bó ṣe ẹ̀ lé ní àwa rè bẹ́ẹ̀ ṣe ẹ̀ lé ní torí àwa rè ní gbogbo yín pátápátá àwa rè fún yín jíjẹ là fún yín ní mímu kó o kò bá lọ ṣiṣẹ́ kó jẹ́ dédé àlébù kọ̀ lọ́pẹ́ kó o kò bá lọ ṣiṣẹ́ kó jẹ́ dédé ń bá ṣẹlẹ̀ sóníyàn òun máa fi ṣe ṣó òun máa fi díàgì wọn kọ́ lè fún ẹ lówó kọ́ lè ju gift fún ẹ ó lè rẹ èmi lè ṣe ṣó látàárọ̀ sí ẹnu mi jókòó dáadé látàárọ̀ yìí mo ti ń ṣe ṣó n kò pẹ́ ju gift mi ẹ ju gbá mi ẹ ju àwọ̀ mi n kò tí ẹ pẹ́ power tap lọ pàápàá n kò pẹ́ kọ́ power tap débi máa pẹ́ kọ́ ju gift fún mi torí n kò torí yẹn wá torí yẹn wá ṣe torí mo ṣe wá nìyẹn mo ní tẹ́lọ́rùn pẹ̀lú wọn Ọlọ́run ṣe fún mi ìtẹ́lọ́rùn wà ní ayé mi n kò ṣoníjẹkújẹ n kò ṣalájẹ máa ń mọ̀ra bíi tiẹ̀ n kò ṣalájẹ ìbọ̀kọ̀ bíi tiẹ̀ olórí burúkú rẹ̀ ó lè rí ẹ jókòó tádé ó ti gáàsì déédé ara jókòó tádé lówó mọ́ ó lè rí jókòó tádé bó bá ń gbowó yìí bá iṣẹ́ máa la fi ṣebẹ̀ sí ṣáàsùn ó máa la fi ṣebẹ̀ àṣẹ ẹ̀rọ ẹlẹ́dẹ̀ àṣẹ ẹ̀rọ ajá àṣẹ ẹ̀rọ olóńgbò ó fẹ́ràn ẹ̀rọ olóńgbò tó ń pọ̀n kẹ́ ẹ bá ti fún lówó báyìí ẹ̀rọ ajá àti ẹ̀rọ olóńgbò iṣẹ́ máa kínú pọ́ọ̀tù rẹ̀ báyìí olórí burúkú ọ̀pọ̀ ẹ̀ máa wà jẹ́ kó máa wà jẹ́ jókòó tádé bó ṣe wà yẹn bó bá ń lọ ṣọ́ọ̀bù báyìí iṣó máa ti ọbẹ̀ mọ́nú ilé torí ó mọ̀ pé kóhun tó dé ọkọ òun ti máa wá gbogbo ọbẹ̀ jẹ tán àdánwò lọ́pọ̀ ọbẹ̀ yẹn ọkọ jókòó tádé iṣẹ́ náà fi ṣàdánwò fún jókòó tádé ọkọ yóò gbé sílé yẹn iṣẹ́ náà fọkọ rẹ̀ ṣàdánwò fún wa dédé yìí ń wò mí Ọlọ́run kò ní fi àtọkọ wa àtaya wa àtọmọ wa Ọlọ́run kò ní fi wọ́n ṣàdánwò fún wa ń bá mi ayé eléyìí ti bàjẹ́ ayé rẹ̀ ti bàjẹ́ ó kò níṣẹ́ lọ́wọ́ ó kò lówó lọ́wọ́ wọ́n wá ń pa láàrú ebi ó kò sáré síwájú kẹ́yìn ó forí lé gbó lárúgbẹ́ ń bọ̀ jókòó tádé lárúgbẹ́ ń bọ̀ ló kó lárúgbẹ́ ń bọ̀ ló kó lámú kí wọ́n má rúgbẹ́ ń bọ̀ kọ́kọ́ rẹ mú ṣọ́bìrì kẹ́ ẹ bá jáde láàárọ̀ tẹ́ ẹ bá lọ sínú sáìtì àwọn aládùúgbò kò ní mọ bí tẹ́ ẹ ti ń bọ̀ wọ́n á kàn rí pé ẹ dé ẹ fa nǹkan bẹ̀ wọlé ni bẹ́ẹ̀ bá gbowó kí wọ́n gbowó tọ́pọ̀ ẹ gbowó ẹ mówó tiẹ̀ ẹ fi oúnjẹ sílé ẹ mówó ọkọ ẹ la fi yẹn pamọ́ kẹ́ ẹ bá ṣerú ẹ̀ fòṣù kan wọ́n gan pàápàá wàá rí iye tẹ́ ẹ ti tù jọ o kò lè ṣerú rẹ̀ báyìí tó ṣe máa ṣerú ẹ̀ ńgbọ̀dá àwọn yorí ń takún social media àwọn aláyé bàjẹ́ bíi tiẹ̀ tó jẹ́ pé èèlò wọ́n fẹ́ fún ẹ kó o lè máa bá yé àwọn èèyàn jẹ àwọn kan náà wà social media bí kó máa bá yé àwọn èèyàn jẹ òun lọ fẹ́ so òun náà máa fún ẹ lówó olórí burúkú aláyé bàjẹ́ ó fẹ́ gbà mí ó rò pé òun lè gbà mí ó mọ wèrè ní bá kú èpè èpèrè mo fi ń lọ lórí burúkú lọmọ pé kípa yẹn èmi ọmọ ẹgbà fúnra mi wọ fẹ́ gbà mí ṣọ́ọ̀ṣì èrè èmi jẹ́ mo mọ bí mo ṣe ń rówó mi kí n bá lọ báyìí sódì ó dalẹ̀ ìpàdé gbogbo ara rẹ̀ máa san mi kí n má pé káwọn ọmọ ọlọ́run ẹrú ọlọ́run kó máa wá bá mi tẹ̀ màá wá
aláyé bàjẹ́ dédé kéèsì yóò wá ṣe láyé yìí tọ́ka sí yóò ṣe yọjú jókòó tó ṣe dédé kéèsì yóò ti ń ṣe láyé yìí kó ń pé ìwọ búlọ́gà olórí burúkú búlọ́gà ìwọ rẹ̀ máa kọ́kọ́ ṣe búlọ́gà wà ṣé ìwọ rẹ̀ máa kọ́kọ́ ṣe búlọ́gà kéèsì àwọn búlọ́gà gidi ìwà níta kí wọn kò ń sọ̀sọ́kúsọ kí wọn kò ń parọ́ kí wọn kò ní kẹ́nu kó níyàn lọ mówó wá ìwọ rẹ̀ máa kọ́kọ́ ṣe búlọ́gà olórí burúkú ọ̀yá jọ búlọ́gà kò wọ̀ tọ́ka sí kéèsì yóò ṣe yìí láṣeyọrí tọ́ka sí ká gbọ́ olóbùkú aláyé àbámọ̀ kò ṣàṣeyọrí láyé rẹ̀ rí ẹni kò ṣàṣeyọrí láyé tiẹ̀ òun lè máa wá ṣàṣeyọrí láyé aláyé ayé tiẹ̀ ó bẹ́ẹ̀ ṣú ẹ lójú ẹ̀mí rẹ̀ ayé ẹ̀ dẹ̀ ń ṣàn lọ bí odò lójú ẹ̀mí ẹ̀ ayé àwọn ọmọ ẹ̀ dẹ̀ dágún sójú kan bí omi adágún jókòó tádé wá súnmọ́ bí kí n bẹ́ẹ̀ sọ tọrọ n kò tiẹ̀ tẹ́tọ́ ọ̀rọ̀ rẹ mo fẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́sìn ìtẹ́tọ́ ọ̀rọ̀ mo fẹ́ bẹ́ẹ̀ sọ jókòó tádé súnmọ́ bí. ṣé tí aláwa sì bá wá kú gómìnà ìpèkáyé ẹ̀ bàjẹ́ nìkan lẹ́ni jókòó tádé. bí ilá tó kó ayé tiẹ̀ ń ṣàn lọ báyìí lójú ẹ̀mí ẹ̀ ayé àwọn ọmọ ẹ̀ ó sáǹsì sójú kan bí omi adágún kókó wa kan ṣe sí iye òfin bá yí aláyé jẹ́ kó o fi ń tan kámẹ́rà kó o ṣe ṣòfẹ́ lẹ́lẹ́ni tí kò ṣe ṣòfò ọkọlọ́kọ bí kò ṣe kó o bá wọn kó ẹ lọ sọ́dọ̀ ọ̀dọ̀ mẹkáníìkì nígbà tí ẹ̀ pọ̀pọ̀ ẹ̀ kọ́ mẹkáníìkì nígbà gbàgbà mẹkáníìkì rọ́kọ rẹ̀ ṣé iṣẹ́ yóò ń dà láàmú iṣẹ́ ló ń dọ́pọ̀ ẹ̀ láàmú àbọ̀pọ̀ ẹ̀ lọ́kọ̀ rí i fún mo ṣe eré ju pàṣọ mà lọ mo ṣe eré ju pàṣọ títí tẹ́lẹ̀ tàbí náà mo ṣe eré ju ṣẹ́fíù lọ. mo ṣeré ju ṣẹ́fíù lọ irinṣẹ́ ló ń dà mí láàmú ṣé irinṣẹ́ lè dọ́pọ̀ ẹ̀ láàmú ṣé ká dáwọ́ oníṣẹ́ fọ́pọ̀ ẹ̀ ṣé kò ní gbé ta ṣé tá a bá dáwọ́ oníṣẹ́ ọkọ rẹ̀ ṣé éèní la ń tà kó láfi tá bàbá àjẹmù jẹ́ ká sọ gbogbo bá a bá dáwọ́ oníṣẹ́ fọ́pọ̀ ẹ̀ kó bá kó dédé owó kó dédé irinṣẹ́ náà kó là ń tà kó fi tá bàbá àjẹmù kó wọ́n mọ̀ nínú justice for Mohbad ní gbogbo dédé wá bí yóò kú pátápátá tó o fi ń búlì alájà lẹ́sí dédé wá bí yóò kú pátápátá kó o fi búlì mí padà bí á dá gbogbo rẹ̀ fún lẹ́kùnrẹ́rẹ́ olè ajígbólè olóbùkú oṣàlẹ́gbẹ̀gbẹ̀ ó lè tọ́lọ̀ nǹkan jù láìṣe ọmọ primary school ọmọ primary school kan ò tọ́lọ̀ nǹkan láìṣe ọmọ jẹ́lé òsínmi àwọn jẹ́lé òsínmi lọ́mọ wa tẹ́wọ́ báyìí give me treat give me groundnut olè ó tọ́lọ̀ nǹkan jù ẹ̀jọ̀ mo dá yẹn dúró bẹ̀yẹn jáde mo retí èsì tó bá bíbá kú ẹ̀dá. I want you. Wọ́n bá bíbá kú ẹ̀dá kó fún mi lẹ́sìn mo retí ẹ̀ olóṣì aláyé bàjẹ́ ẹ̀jẹ̀ ìwọ̀n bóyá alájà ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n máa tẹ̀tí parí ẹ̀ ǹjẹ́ fẹ́ ní sí ṣọ́ọ̀ṣì wọ́n ti máa lọ jókòó sórí iṣu yẹn mí ní ṣe tí mo fẹ́ ṣe ní stream o mi ò sí ń bí àbòsí ṣùgbọ́n àbòsí ti pa ikú dànù ní òrojú ìyàṣọ ọmọ lóore ẹ̀yìn ìkàfẹ́ ìyún gbogbo àwọn táìdẹ̀ ṣe ń ṣe kíni wọ́n rí green mother of a champion ní gbogbo ẹ̀ kẹlẹ̀bẹ̀ náà rí wọ́n mọ̀ bọ́dọ̀ ìburúkú nìyẹn ẹ̀ fi torí ọlọ́run gbèjà wọn wọ́n mọ̀ ẹ̀yìn wèrè dédé ẹ̀yìn olóṣì ẹ̀dá. Mommy, I want pizza. I want pizza. You want pizza? Yeah. How did she lie with Tony? Can you order it for me? I should order pizza. Move on. Yeah. Here in the sun. I want you to order pizza. Don't you go here in the sun? Can you order it? I'll order it. Why pizza? I like pizza. You like pizza? Yeah. I'm not buying pizza for you tonight.
Maybe tomorrow. I have pizza night tomorrow. Ọlọ́ṣà wọn bílíkì wọn bí a. Ìkàlẹ̀ ti parí. Kí la fẹ́ pè bá? Ó máa ń ṣèdè wọn bá a jẹ gbòòrò ẹ̀wọ̀n sí. Ṣé iye bíbẹ̀ ló gbà lọ pẹ̀lú Kóredé wá sí second japa? Ọgbà gbà fún mi. Ìgbà mo kàn wá bí àwọn tó wà ní Nàìjíríà pé ìjọsìn wọn fẹ́ pa yìí. Wọ́n ní àkúṣẹ́ tó fẹ́ pa wọn. Kí ló wọ́n fẹ́ pa bùrà yọ̀ mí? Ikú ni wọ́n máa fi lé wọn kiri. Ó lè dé ọmọ ìfọ́njẹ òun. Ìfọ́njẹ Kóredé. Tí wọ́n bá bẹ́ẹ̀ sí Yomi dá wọ́n ṣá ń nà ẹ̀dá olóṣì. Àfi tó bá máa jọ rí lọ́la. Ṣé èèyàn tó jí ló tún bẹ̀rẹ̀ lẹ́nu láti pè síta? Ìjọ tí ẹ̀gbọ́n fi tì í, ó dàgbà ẹ̀gbọ́n fi tì í lẹ́nu kan sẹ́ni mẹ́sẹ̀jì. Ẹ̀gbọ́n mi jẹ́ sáré ọ́nkò kìkan fi wọ́n báyìí lórí fídíò báyìí lọ́ fi wọ́n wá. Tó bá ti sọ òdodo, wàá ṣó nǹkan ẹ̀kúsọ́ ọlọ́pàá tó máa mú. Ìbọn tó bá ti ń parọ́, ó máa ń tún cover up fáwọn tó ń threatening ẹ̀ náà tó fẹ́ pa ẹ̀ ó tún cover up fún un. Ó ti yé mi. Ẹ máa sọ nígbà tó bọ́ tó lọ sùn Àbújá. Ìgbà tó ṣe máa parí lẹ́yìn wọ́n máa pariwo pé àwọn ló ń sọ Àbújá nílẹ̀ bàbá bàbá àdó bá wọn dá sí ìgbìlẹ̀ kan fún àwọn ọmọ àdó bá yẹn fún Àbújá. Àdéhùn sọ pé ẹ̀fọ́ jù òjò. Ni wọ́n fẹ́ gbé nǹkan tó yẹ kádàrá òwe wọ́n fẹ́ gbé sẹ́lòmí ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní rọ̀jù. Kí ló ti wá mú jáde pẹ̀lú ẹ̀fọ́ tó jẹ́ Àbújá ló lọ dáná ránṣẹ́ kí ló mú jáde àti bẹ́ẹ̀ sí. Ẹ̀fọ́ bíi ẹ̀mí yẹn dùn yìí. Ó wá bó ti jẹ. Ẹ̀fọ́ bíi ẹ̀mí yẹn dùn yìí. Ìfà ìsàlẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ní pé sanwó ló fẹ́ fáwọn ní owó. Bàbá ti gba justice kó wa. Ìsàlẹ̀ máa tún máa pariwo wọ́n sabotage wọ́n lọ pàṣẹ mi lẹ́yìn wọ́n lọ dọ́pọ́sì mi lẹ́yìn. Wọ́n máa ń sabotage.
tuntun jápa. Alẹ́ lérí ìbò. Karimo fa aṣọ ya mọ́kùnrin
láyé jọ̀hún là ń play yẹn náà tó. Bàbá yẹn ní bẹ́ẹ̀ sọ̀rọ̀. Kàrímọ́ fa aṣọ ya mọ́kùnrin sí lọ́rùn lórí péjì. Kàrímọ́ àtúntọ́ on enough kò yẹ kí anybody wa. Èmi ò ní parọ́ o. Èmi rò bí tòótọ́ ló ń sọ. Mo wá ní ọmọ yóò dé mọ̀ kankan. Ọmọ yóò mọ̀ kankan. Àbúrò ẹ̀ parọ́ fún ni. Àbúrò ẹ̀ ló manipulative skills fún ni. Láàárín oṣù méjì, máa rẹ̀ pé abáyé Kàrímọ́ fẹ́ ta ni. Kàrímọ́ tó jẹ́ yí pé òun ló gbé wa débi tá a dé. Abólórí burúkú ni Kàrímọ́ ní abáyé Kàrímọ́ máa ṣòfò ẹ̀mí. Ìwọ láti tábàtẹ̀ àwa kéré sí láti tábàtẹ̀ sọ pé ọmọ kékeré ó tẹ̀lé láti ìwọ àgbàlagbà ó gbọ́dọ̀ jókòó kó ro ọpọlọ ẹ̀. Ọ̀sẹ̀ ọ̀gá tí Kàrímọ́ disgrace tó embarrass láti kéré láti yóò tètè wá fún. After àgbà yẹn wọ́n tún sì fẹ́ láti. Ó dé sí ìjàre my mommy. Wọ́n tún sì fẹ́ láti. Wípé kí láti jọ kó fọ Kàrímọ́ mọ́ra. Láti aláìnírònú aláìlọ́pọlọ àgbà. Excuse me. Ó tún accept Kàrímọ́ back. Honor X. Ìgbà tó wá ṣe tó bú ẹ lọ́wọ́ in totality wá ní mo rò bó gbé nǹkan dání ni. Mo rò gbé nǹkan dání ni. Ẹ̀jẹ̀ ìmọ̀ ẹgbẹ́ mi ni mo sọ pé Kàrímọ́ gbé nǹkan dání. Èmi náà ni mo dẹ̀ tí dáadáa sọ pé kò gbé nǹkan dání mọ́. Èmi ni mo wá ní yọ̀ mí gbé nǹkan dání. Kò gbé nǹkan dání mọ́ orí ẹ̀ ti burú láti. Lórí ẹbí. Òwẹ́fà ló olórí ẹbí yẹn tí ó bá ṣe yí pé ìwọ àti olórí ibùsọ̀ mi ọmọ Sẹ́náyán. Ọmọ Fálò wọn àti Kàrímọ́ sísá Kàrímọ́ ọmọ Fálò wọn a máa gbé orò a máa ṣe orò ọ máa ṣe léra wọn. Àní fún gap ẹ̀yẹ jẹ́ ká máa ṣe lọ báyìí. Olórí burúkú máa ṣàǹfààní ọmọ ọ̀pọ̀. Ní ti tẹ́ bá ti rí kíní òrò yẹn jọ ẹsẹ̀ lẹ̀ sí ní kí n post. Ọmọ ìyọ̀bá mi ò tí ń gbà. Ó tún fi kú lọ bàbá oníbàbà tó mọ ẹ̀ kú. Ṣàkóredé ló kú ni àbí mẹ́tọ́ mi. Gbogbo èèyàn máa sọ pé ọmọ kan ni Yọ̀mí bí. Irọ́ ọmọ méjì ni Yọ̀mí bí. First born ní Yọ̀mí fi ọmọ yẹn ṣe múbi. Ó fi orúkọ ọmọ yẹn ṣe múbi. Mẹ́tọ́ mi. Múfì yẹn lòun àti olùṣí abúkí ọ̀sì yìí. Òun àtọ́ olùṣí abúkí ọ̀sì ọmọ tó yà ìwà àkúnyẹ. Múfì yẹn lọ́jọ́ ṣe. Múfì yẹn báyìí. Òun ni wọ́n jọ ṣe. Òyìnbó white ló bímọ fún Yọ̀mí. White. Yọ̀mí has 2 kids. Adé láti Tọ́pẹ́ Àlàbí lọ́kọrin lọ́jọ́ kò mọ̀. Àti Tọ́pẹ́ ẹ̀yìn náà ẹ̀ mọ bí tẹ́ ẹ máa ń tẹ́lẹ̀ máa lọ́kọrin fún ọjàrí tẹ́ bára ń sọ. The Bible says touch not my anointed and do my prophet no harm. Èmi ò dùn tó ṣe é ìlú à. Ọ̀tẹ̀ máa kọ́
ọ̀dọ̀ mi àpò ìṣe oríire òtútù jápa. Òtútù jápa. Obìnrin sí ní ṣe pé fún gbogbo àwọn tó ń fún ẹ lówó. Lọ́dún yìí pé mo tún fẹ́ jápa ni olóyìnbó Questanda Firefox ẹjọ́ girlfriend Yomi kọ̀. Girlfriend Yomi kí lorúkọ ẹ̀ náà? Kídì bọ́ọ̀sì olóṣì ọmọ. Kídì bọ́ọ̀sì mi. Kídì bọ́ọ̀sì mo fẹ́ dárúkọ. Mọ́mí Yétì ẹrántí péèkì lọ́jọ́ kan tá a wà ní péèkì. Rẹ́sítò tọ́mù àlè yìí sọ yí pé òun ọ̀rẹ́ òun màmẹ́ aṣọ́mọ àlè lọ́mọ yẹn ẹyọ kan làwọn ọmọ yẹn nínú àwọn ọmọ ẹ̀ òun wá ìgbà sí bàbá ọmọ yẹn lọ ṣe DNA àwọn ọmọ yẹn màmá yẹn gbọ́ ikú sí ọ̀rọ̀ yẹn báyìí ikú yẹn ló pa bàbá ló pa màmá ọ̀rẹ́ kídì bọ́ọ̀sì má ṣàǹfààní olórí burúkú yìí. Ìwà wá sórí jẹ́ fún ìwọ tó jẹ́ pé ẹ̀jẹ̀ èèyàn kan ó rọ̀nù ní owó ẹ̀ àtọ̀hún ẹ̀ ìwọ wá sí kìíní àwọn máa sọ pé ẹ ṣàdáwọ́ fún bọ́dà Yomi bọ́dà ẹ dáwọ́ sí break the stupid and nonsensical and noise foundation ẹ dáwọ́ síbẹ̀ ẹ má bẹ̀rẹ̀. Ṣé òyìn ó ní bàtú? Ṣé òyìn tún bàjẹ́? Ẹ bá wá bàtú o. Ṣé òyìn ó wọ̀ mí ọ̀pọ̀ àláyé? Ẹ bá wá bàtú o. Ó tún. Ó yá tó bá fẹ́ sùn. Ọ̀rẹ́ láyà ní àìníyàn. Ìyá tó gbọ́mọ ẹ̀ ṣe pé náà wá sọ pé ọkọ ló parọ́ mọ́ òun. Ó jábọ̀ fún mi ní fídíò yìí. Èyí ló ṣe ẹ múra lẹ̀ tó wà ní once.
election day gbogbo yín lọ ọmọ àrùn ẹ̀wò wọ́n á sọ yín di kúkúrú ṣé ẹ̀yìn sàṣìlẹ̀ ṣe wọ́n á sọ yín di kúkúrú ó fẹ́ fi pa owó nìkan ní ìjọba ìfẹ́ ṣe sí wọn torí election ẹ̀wò aláàtì yín nìyẹn tó bá dáwọ́ dá pé because kò sí common sense ń bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ máa ń gbọ́rọ̀ ẹ̀ ṣé ẹ̀yin jà jẹ́ station níjọ́ election ló máa ṣe protest wọ́n bá wọ̀n ẹni kò lè ṣe kọ́kọ́ ó yóò fi kọ́ bá yín sọ̀rọ̀ nínú ìyọ̀dà sáà bọ̀tà wá níbi nǹkan tó sọ yẹn kò sórí gbogbo ẹ̀ ó ń tẹ ọpọlọ ẹ̀ mọ́lẹ̀ ní ìtìjẹ́. lọ́pọ̀lọ́ fún wa náà tí a bá ti lọ́pọ̀lọ́ fún wa náà náà nǹkan ẹni tó bá gbọ́n náà ṣáà máa fún un. ní ọjọ́ wọn pé eléyìí ní oníyìí ò ní fọ́mẹ́tì fún wọn náà eléyìí dábàárẹ̀ eléyìí ẹ̀yìn kò ní fúnra eléyìí ọpọlọ chicken ló ní ọpọlọ àwọn tó ń jẹ chingom street eléyìí ọpọlọ ló ọlọpọlọ ẹyọ kan àwọn gullible ones àwọn tó fẹ́ fi nítorí tó fẹ́ bá bàbá Mohbad jà lọ́n lo Yomi nígbà pé ọpọlọ fọwọ́n náà wọnú eléyìí délé kọ́ ní kankan òṣìṣẹ́ ọpọlọ òṣè báyìí dájọ́ àwọn ẹ̀pá wọn ìwọ̀n báwọn èèyàn kan wà ìmí inú wọn gan pléènì tó wọ̀ àyèdè lọ sí western country àràbò àwọn Europe Canada USA ló sọ ẹlòmíì di pé ó lajú díẹ̀ eléyìí Yomi á sọ̀rọ̀ ènìyàn á kò jẹ ẹ gbàgbé yóò àyè fún wọn náà kọ́ eléyìí ti yẹ pé orí